Ẹ káàbọ̀ sí iléeṣẹ́ wa o. Gbogbo ọmọ Yorùbá ọdẹ ọdún bí ṣàlàáfíà la bá gbogbo lé. Yorùbá nation ni ọ̀nà àbáyọ bí wọ́n fẹ́ bí wọ́n kọ̀. Yorùbá nation òun ló lè ṣe. Lọ́wọ́ yìí ó ti wá dojú ẹ̀, àṣírí gbogbo wọn ti tú. Bẹ́ẹ̀ ni àṣírí àwọn ẹni bí ẹ̀yin ọmọ Yorùbá tá a bá ń pariwo wípé ẹ máa polongo pé olóyè Sunday Ìgbòho, Professor Banji Akintoye àwọn nìkan ni leader, àwọn ni representative wa, ẹ máa pariwo. Ó ti wá dojú ẹ̀ báyìí. Ẹ mọ̀ pé ó ti pẹ́ tá a ti ń sọ àwọn ará bíi wọn ò fẹ́ dẹ̀yìn lẹ́yìn Yorùbá nation. Lọ́wọ́ yìí àṣírí gbogbo wọn ti tú o. Bẹ́ẹ̀ ni orúkọ gbogbo wọn, orúkọ wọn ti bẹ́ bọ́ta, wọ́n ti tú wọn ní àṣírí. Àfi kí Elédùmarè máa ṣọ́ wa ni. Lọ́wọ́ yìí gbogbo àwọn ọmọ Yorùbá nílé lóko, ó tẹ̀ ti da everybody náà ti wá mọ nǹkan tó ń ṣẹlẹ̀. Ká tẹ̀sáré lọ sí kókó inú ìwé ìròyìn yìí. Ǹjẹ́ ti gbọ́ wípé àwọn àgbààgbà Fúlàní kọ̀ọ̀kan, ẹ mọ̀ pé ó ti pẹ́ tá a ti ń sọ, àwọn àgbààgbà Fúlàní kọ̀ọ̀kan wọ́n wọ international community lọ, lẹ́yìn tí wọ́n ti gbìyànjú láti mú wa balẹ̀, láti mú olóyè Sunday Ìgbòho balẹ̀, tí wọ́n rí pé wọ́n ò rí olóyè Sunday Ìgbòho mú, wọ́n ò lè gbé wa lẹ́nu dákẹ́, wọ́n á rí pé òkè ọ̀nà wo la tún máa gbà, ni wọ́n wọ international community lọ. Wọ́n lọ pa oríṣiríṣi irọ́ lọ́hùn, wọ́n lọ pa oríṣiríṣi irọ́ pé bó ṣe ṣẹlẹ̀ yìí o, pé àwọn wà lára Yorùbá nation. In fact wọ́n tẹ̀ ní pé àwọn gan ni representative Yorùbá nation, pé bó ṣe ń lọ alákọ̀ọ́kọ́ tán kọ́kọ́ lọ nìyẹn, pé àwọn ò tiẹ̀ ṣe Yorùbá nation mọ́, pé Nàìjíríà ti máa dà pé ó ti ń tẹ́ àwọn lọ́rùn báyìí. Wọ́n pa oríṣiríṣi irọ́, ṣùgbọ́n àwọn arábí wọ́n mọ àwọn tí wọ́n lead Yorùbá nation ni wọ́n lé wọn dànù. Wọ́n lé wọn dànù. Wọ́n mọ̀ pé ó ní ẹni tó ń pè ní Professor Banji Akintoye, wọ́n dẹ̀ mọ̀ pé ó ní ẹni tó ń pè ní Chief Sunday Ìgbòho, ṣùgbọ́n ẹ̀yin tẹ́ wá gbórí wọlé àmọ́ yín. Orúkọ gbogbo wọn ti jáde o, orúkọ àwọn tí wọ́n rán wọn àti àwọn tó wà ń díẹ̀, ó mà ṣe o. Kí ló dé? Ṣé dandan ni àwọn kan wọ́n kàn wà desperate ṣá, láti rúlu ìlú yìí? Àwa ò ní kẹ́ má rúlu ìlú tẹ́ fẹ́ rúlu, rúlu ìlú yín. Nǹkan táwa ń sọ ni wípé àwa fẹ́ pín, kò sí nǹkan tó kàn wá pẹ̀lú election kankan. Nǹkan táwa ń pariwo nìyẹn, pé kò sí nǹkan tó kàn wá pẹ̀lú election o, kò sí nǹkan tó kàn wá pẹ̀lú politics Nàìjíríà. Nǹkan tó kàn wá ni wípé ọgọ́rùn-ún ọdún tí ẹ dárúkọ ó ti pé, ọgọ́rùn-ún ọdún tí wọ́n dárúkọ ti pé, ó wá kú báyìí pé kí olúkálùkù máa lọ lọ ẹ̀. Meaning alẹ́ tọ́ láti sọ pé àṣẹ mọ́. Ojoojúmọ́ la máa ń sọ ọ̀rọ̀ amalgamation bí wọ́n ṣe so wá pọ̀, lóní dandan ní 1914. Wọ́n dẹ̀ ní tó àti di 2014 ló máa expire. Fún àǹfààní àwọn tí wọ́n ti gbọ́ bó ṣe ń lọ, òun ni mo tún ṣàlàyé yìí o. Wọ́n ní 2014 ló máa pé 100 years. Ìgbà tó dẹ̀ ti pé 100 years, wọ́n ní tó bá ti lè pé 100 years, tá bá ti rí pé àjọṣe wa ò dán mọ́rán mọ́, tá bá ti rí pé ó dàbí ìwà wa ò bára wa mu, alẹ́ tọ́ àti ní pé òkè o, a fẹ́ pín, a fẹ́ dá dúró. Ìgbò, Yorùbá àti Haúsá, òun ni àwọn ẹ̀yà tí wọ́n fi pín wa. Àwọn ọmọ Yorùbá dẹ̀ tí láwọn ṣe tán báyìí o, àbí àwa ọmọ Yorùbá a ti ṣe tán láti sọ pé àṣẹ mọ́. 100 years ti pé, ṣé wàá dandan ni? Ṣẹ̀ṣẹ̀ ni pé ká ní pé òkè o 100 years pé o, a fẹ́ lọ wa, kò ń ṣẹ̀ṣẹ̀. Now 2014 ní 100 years yìí pé àsìkò ti wá tó now. Àwa náà ti wá rí pé bí gbogbo ẹ ṣe ń lọ kò pay wa now. Everything tó gbogbo kan tó ń ṣẹlẹ̀ nílùú yẹn kò work. Àjọṣepọ̀ wa ò dán mọ́rán. Wọ́n ń pa wá bí ẹni pẹran. Kí ló dé? Wọ́n fẹ́ gba gbogbo ilẹ̀. Ṣé ta ló sọ fún yín pé bàbá yín ló ní ilẹ̀? Ẹ máa wọ ilẹ̀ Yorùbá, ẹ máa pariwo pé ẹ fẹ́ gba ilẹ̀ Yorùbá. Àwọn ọmọ Yorùbá ti jáde tán. Ìdí táwa fi ń pariwo rèé, ó láwọn ọmọ Yorùbá kọ̀ọ̀kan ó dàbí wọn ò tí understand bó ṣe ń lọ. Ṣùgbọ́n a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé púpọ̀ nínú àwọn ọmọ Yorùbá yìí
gbogbo wọn ti mọ bó ṣe ń ṣẹlẹ̀ báyìí, àwọn kan ti rí pé ó dàbí pé kò ń ṣeré, wọ́n ti rí pé ó dàbí pé kò ń ṣeré mọ́ lọ́wọ́ yìí. Àfi kí Elédùmarè gbà wá o. Àwọn ará bí wọ́n tún kóra wọn lọ sí lẹ́yìn tí àwọn yẹn ti lọ tán lé àwọn yẹn, àwọn míì àwọn another set tún lọ ní o pé pé àwọn ọmọ Yorùbá because wọ́n rí pé gbogbo bá ṣe ń pariwo no going back no going back, àwọn kan máa rò bí eré pálá ń ṣe. Àwa mọ ìdí táwa fi ń tẹnu mọ́ lójoojúmọ́ wípé Yorùbá nation ní ọ̀nà àbáyọ, nítorí ó dá wa lójú, nítorí pé a mọ̀ wípé Elédùmarè ó wà lẹ́yìn olóyè Sunday Igboho. A mọ̀ pé Elédùmarè ti fọwọ́ sí iṣẹ́ yìí, ìrìn àjò yìí. Ẹ̀yin ọmọ Yorùbá ẹ kú oríire. Elédùmarè nífẹ̀ẹ́ ọmọ Yorùbá. Elédùmarè nífẹ̀ẹ́ ọmọ Yorùbá. Ìdí rẹ̀ tó fi gbé olóyè Sunday Igboho jáde, akínkanjú ẹ̀dá èèyàn, pé má wọ́rì, máa kì ẹ́ láyà, ìwọ ni o máa gba orílẹ̀-èdè yìí. Ṣẹ́yìn ò rí pé ńgbà tí wọ́n lọ sílé Sunday Igboho pẹ̀lú gbogbo lè believe ẹ̀, olóyè Sunday Igboho fi ẹnu ara ẹ̀ sọ wípé wọ́n ya wọnú yàrá bá òun sẹ́, wọ́n yìnbọn yìí sẹ́, at the end of the day wọn ò máa rí olóyè Sunday Igboho mú. Wọ́n rò bẹ́ẹ̀ eré pa ni, wò bẹ́ẹ̀ ṣeré ni àbí ìwọ tó bá ti wo fídíò yẹn lọ wo fídíò yẹn nígbà tó olóyè Sunday Igboho wá tó ṣàlàyé bó ṣe ṣẹlẹ̀, bí Ọlọ́run ṣe kó yọ. At the end of the day ìwọ kan wá sọ pé Yorùbá nation pé eré pa ni, dey play lọ́rọ̀ ẹ àní dey play ni ọ̀rọ̀ ẹ. Ìdí táwọn fi ń pariwo lójoojúmọ́ rẹ̀ ó nìkan táwa rí, a dẹ̀ nígbàgbọ́ wípé Ọlọ́run Elédùmarè ó wà lẹ́yìn gbogbo ọmọ Yorùbá. Ìdí rẹ̀ ta fi ń pariwo pé gbogbo ọmọ Yorùbá ẹ jáde tán nítorí pé Yorùbá nation yìí ó di dandan, Ọlọ́run ti fi ọwọ́ sí. Now àwọn arábí yìí wọ́n wá lọ sí international community, wọ́n wọbẹ̀ lọ, wọ́n lọ sọ ìsọkúsọ wípé bó ṣe wà yìí o pé àwọn ọmọ Yorùbá tẹ́ ẹ rí i pé Yorùbá nation pé a ti darapọ̀ mọ́ ADC kò yé yín, ó láwọn party tí wọ́n ṣe ń create báyìí. Tẹ́ bá dẹ̀ ra àwọn tó ń create party, ẹ̀rù á bà yín. Ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ọmọ Yorùbá wọ́n ti mọ àwọn tí wọ́n create party yẹn. Bẹ́ẹ̀ ni àwọn bíi El-Rufai, àwọn bíi Babangida, àwọn in fact gbogbo yín lẹ mọ ibi tí àwọn group yẹn tó belong sí. In fact wọ́n ní lára àwọn PDP, láwọn àwọn Labour Party kankan, gbogbo wọn ti wá darapọ̀ mọ́ party yẹn. Àwọn ni wọ́n pera wọn ní ADC. Àwọn ẹgbẹ́ dàlúrú, àwọn ẹgbẹ́ tó jẹ́ wípé Muslim ticket Sharia ni wọ́n fẹ́ gbé wọlé. Àwọn ẹgbẹ́ apànìyàn tó jẹ́ wípé wọn ò nífẹ̀ẹ́ sí gbogbo nǹkan tí àwọn ọmọ ìlú tí wọ́n ń jà fún, bíi pé kọ́ńsọ̀ máa pa wọ́n, kọ́ máa rún wọn jẹ. Àwọn gangan ni bókobòko, bí wọ́n fẹ́ bí wọ́n kọ àṣírí gbogbo wọn ti tú. Kírú àwọn eléyìí máa jáde kán lọ sí international community, ẹ máa gbọ́ o, kán máa sọ wípé àwa ọmọ Yorùbá, pé Yorùbá nation pé we are part of their party. Olóyè Sunday Igboho ti jáde tán pé tẹ́ bá gbọ́rú ẹ̀ mọ̀ wọ́n rí o. Yorùbá nation ni àwa yìí ń jà fún, pé Yorùbá nation òun là wá dúró dè, la dúró tán. Olóyè Sunday Igboho ti jáde tán pé mo dúró tán lórí Yorùbá nation. Professor Banji Akintoye pariwo síta, mo dúró tán lórí Yorùbá nation. Kò sí nǹkan tó jọ, kí ló ń jẹ́ political party, kí ló kàn wá pẹ̀lú wọn Nàìjíríà nítorí Ọlọ́run. Ṣé tí àwọn arábí wọn wà desperate ṣùgbọ́n Ọlọ́run jù wọ́n lọ. Àbẹ́ẹ̀ rí nǹkan bí pálapàla ìlú àpàlà. Wọ́n ti wá rí i pé àwọn ọmọ Yorùbá yìí, wọ́n ti wò pé àwọn ọmọ Yorùbá yìí, tí àwọn ọmọ Yorùbá yìí bá lè darapọ̀ mọ́ wa pé ó máa dùn. Ṣùgbọ́n wọ́n dẹ̀ ti wá rí i pé àwọn ọmọ Yorùbá ti dúró tán, pé no going back tí wọ́n ń pariwo yìí, international community ti wà lẹ́yìn wọn. Wọ́n wá fẹ́ lọ bà wá jẹ́ lọ́hùn. Wọ́n wá lọ nípa àwọn represent àwa. Ẹ máa send information yín o, ẹ máa send comment yín pé Yorùbá nation yìí sẹ́ Professor Banji Akintoye, olóyè Sunday Igboho nìkan ni representative tá a ní o, tá a mọ̀.
àwọn tí wọ́n lè jáde tán rèé tán máa ní pé òkè nǹkan tá fẹ́ rèé tí ó dẹ̀ máa rí bẹ́ẹ̀. Lágbára lọ́wọ́ Ọlọ́run, Ọlọ́run ti fi wọ́n sí ipò yẹn láti bá wa gba Yorùbá nation, àbí? Bẹ́ẹ̀ ni, Ọlọ́run ti fi wọ́n sí ipò yẹn láti gba orílẹ̀-èdè Yorùbá fún wa. So ìdí rèé tí gbogbo àwọn ọ̀tá tí gbogbo wọn jáde, àwọn ajẹnirun, àwọn tó ní kán lọ pa olóyè Sunday Igboho ńgbà yẹn gbogbo, wọ́n wá lọ fi wá parọ́ lọ́hùn wípé ọmọ Yorùbá pa ti join àwọn o, pé à ń support party orí burúkú wo nìyẹn? Association of Desperate Criminals àwọn nìyẹn, ADC. Àfi k'Ọlọ́run ṣàánú wa. Kí ló kan ọmọ Yorùbá pẹ̀lú gbogbo yẹn? Nǹkan táwa ń jà fún, in fact gbogbo ọmọ Yorùbá ti bẹ̀rẹ̀ sí ní pariwo síta that all we want is Yoruba nation. Yes, all we want is Yoruba nation. Nothing concerns us with any other country. Kò sí nǹkan tó kọ́ wa pẹ̀lú wọn Nàìjíríà. We have no business with any political party. As far as political party is concerned in Nigeria, we have no business with them. Nǹkan táwa ń jà fún, ta need, ta fẹ́, òun ni orílẹ̀-èdè Yorùbá nation. Òun ló jẹ wá lógún. Bẹ́ẹ̀ ni, gẹ́gẹ́ bí gbogbo ọmọ Yorùbá ti ń pariwo. Ẹ̀yin ọmọ Yorùbá, ó ti wá yé yín báyìí. Lọ́wọ́ kan ṣá, bí wọ́n fẹ́ o, bí wọ́n kọ̀, a máa pariwo ẹni Yorùbá nation. Òun ni ọ̀nà àbáyọ. Bẹ́ẹ̀ ni, a ò ní rí jù báyìí lọ lórí eléyìí o. A ó máa bẹ̀ o. Ọ̀bẹ níbẹ̀ ṣọ́ àtẹ́lẹsẹ̀ abẹ̀nàwò. Ẹni tó bá lámábọ̀, òun là ní dé bá. Kí Elédùmarè kó bùkún fún orílẹ̀-èdè Yorùbá. Ó dàbọ̀.